Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa mú bá yín. Ṣé ní tí n bá ti mú ọ̀rọ̀ wá síbí, kẹ́ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Mo lè má wá sọ fún yín àwọn tó ṣẹlẹ̀ sí, kẹ́ mọ̀ pé ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, mo ti ní kinní yẹn lọ́wọ́ ni. Ó ṣeéṣe kó jẹ́ pé nǹkan tá a ti ṣe rí káwọn èèyàn ti gbàgbé, kí n tún wá remind yín. Ìwọ obìnrin tó bá wà nílé ọkọ, bóyá tó fi ẹ̀sẹ̀ lẹ̀ tẹ́ ẹ̀jọ́ fẹ́ra yín tó wá lọ fẹ́ ẹlòmíì. Ẹ̀sẹ̀ ò kí ń ṣe the best person tó máa mú lọ́rẹ̀ẹ́ tó bá fẹ́ jẹ́ kí wọ́n pa ẹ́ lóbò jẹ́. Tó bá fẹ́ kí wọ́n kàn fi ẹ́ panu. Àfi tó bá jẹ́ wípé ọkọ tó fẹ́ kì í ní problem, kò sí wàhálà, kò sí jà. Tí ò dẹ̀ lè ṣe kíjà má wà láàrin ọkọ àtìyàwó. Ilé tí ò bá ti síjà láàrin ọkọ àtìyàwó, ilé yẹn bí graveyard ni. Kò sí fẹ́ ẹ láti disagree to agree. So ìjà máa wà bọ̀ nínú ìjà tẹ́ bá nìyẹn, èèyàn láti rí ìfẹ́ nínú ìjà yẹn ni. Bọ̀ yí pé ọkọ àtìyàwó máa wà kò ní síjà, irọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin dẹ̀kẹ̀rẹ́ tíjà bá ti wà báyìí, obìnrin time yẹn lobìnrin wà vulnerable. Torí ọ̀pọ̀lọpọ̀ wa nǹkan tó máa wá sórí ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì, pàápàá tó bá jẹ́ pé ìjà yẹn ó wà, obìnrin ló fàjà wà àtọkọ ẹ̀, bóyá ó ka pẹ̀lú obìnrin kọ̀ọ̀kan tó máa ń wà lórí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni pé èmi náà fẹ́ gbẹ̀san. O bá ti ní ex ẹ ní boyfriend, ẹ máa pàpà dóra yín ni, kò sọgbọ́n. And time yẹn gan, ìwọ tó lè ní ex ní boyfriend, wọ́n tẹ́ pé o lè handle ilé ẹ̀, tó dẹ̀ jẹ́ pé kì í ja ìjà ara yín dé egun, tí ìfẹ́ sì máa ń wà nínú ìjà yín. But tó bá ti jẹ́ pé ìjà tó máa ń di nǹkan mọ́nú, tó máa ń wà vindictive, tó bá sọ pé o lọ ní communication, òun communicate pẹ̀lú ex ẹ máa padà dóra yín ni. Àìjẹ́bẹ̀ kí ni obìnrin kí ló fẹ́ lọ máa wá ex ẹ lọ fún? Kí ló dé tí wà tí ex ẹ fẹ́ máa pàdé tó yẹ pé òòrèyàn bá ṣe business láyé ẹ, àfi ex ẹ ló fẹ́ máa bá ṣe business. Once débẹ̀ will always be débẹ̀, will always débẹ̀ ni. Kí ló dé tó yẹ pé o fi gbogbo ilé ayé lẹ̀, ìwọ obìnrin tó ti wà nílé ọkọ, òòrèyàn bá ṣe ọ̀rẹ́ kò rí kò sùn mọ́ ex ẹ ni. Kí ló tó ṣe ti fẹ́ ex ẹ yẹn tẹ́lẹ̀? In tó bá ti mú ẹ fi ex ẹ lẹ̀ tó lọ fẹ́ ọkùnrin míì, ex ẹ yẹn kò tọ́nà kó jẹ́ òun ló tún máa fi ṣe ọ̀rẹ́ kò rí kò sùn, ẹ fẹ́ dóra yín jẹ ni. Tó bá ti fi ex ẹ lẹ̀ tó o ti fẹ́, tó o ti find a friend in him kó tó fi sílẹ̀, tó wá fi lẹ̀ tó lọ fẹ́ ọkọ míì, ó wá ní pé ex ẹ yẹn ló fẹ́ fi ṣe ọkọ, òun ló fẹ́ fi ṣe alábàárò. Ex ẹ yẹn irọ́ ló pa, ó fẹ́ fi cheat, ó fẹ́ fi dóko ni, ó dẹ̀ máa pàpàdó. Ẹ máa dóra yín lábẹ́lẹ̀. Ó bá ṣọ́ra gan, ó máa gbé oyún látọ̀dọ̀ ex ẹ, ó máa lọ gbé fún ọkọ ẹ̀. Torí wàá máa wò bí pé ṣáà ti dóra yín rí, wàá máa túra ká fún ni, torí wàá máa wò pé òbú ẹ ò níù sí, torí ẹ ti dóra yín dáadáa, wàá á jẹ́ kó túra ká dáadáa. Nígbà tó máa fi lóyún tó máa lọ gbé fún ọkọ lé, ò ní mọ̀. Ex ẹ ò kì í ṣe ẹni tó yẹ kó mú lọ́rẹ̀ẹ́ tó bá ti wà nílé ọkọ. Eré kí lajá fẹ́ máa bẹ́kùn ṣe, mí ní kẹ́ má kíra yín lókèrè. Bẹ́ẹ̀ tó bá ti di pé ìjáde ti jọ ń pa yín pọ̀, ilẹ̀ ti ń ṣúbà yín níbìkan, ti jọ ń sùn, ẹ máa dóra yín. Bẹ́ẹ̀ bá ti jọ ń lọ sí patí tó bá yá, wá jẹ́ kí n sọ fún ẹ, the moment tí ex ẹ bá fi ẹ́ lẹ̀ tó di wípé kò kí ní access, ẹ ti fira yín lẹ̀ ṣùgbọ́n ẹ ń kíra yín, òbò tó ti dódódódó tó jẹ́ pé nígbà tẹ́jọ wà pọ̀ gan, ó ti ń su, òbò yẹn tún máa torí pé ó fẹ́ máa jí ẹ jẹ, ó ti di ìyàwó oníyàwó, òbò yẹn máa wà lọ́kàn ẹ̀ láti do ẹ̀, tó bá dẹ̀ ń do ẹ̀ nígbà yẹn, torí pé kò ní access sí òbò yẹn mọ́ bó ṣe ní access nígbà tẹ́ ń fẹ́ra yín, òbò yẹn á máa wùdó, á máa gbádùn ẹ̀. Ex ẹ ò kì í ṣe ẹni tó máa mú lọ́rẹ̀ẹ́ tó bá ti wà nílé ọkọ. Ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀, ẹ fẹ́ fi pátá gba ọkọ yín lórí ni. Dẹ̀ ní justification kankan, lẹ́tọ̀ọ́ láti dúró síwájú ọkọ yín máa sọ pé ṣe bí ex mi ni. Ọ̀pọ̀lọpọ̀ yẹn wá máa put up defense pé Káyọ̀dé, báwo ló ṣe ń sọ báyìí náà? Mo ṣáà rí lẹ̀, èmi ṣáà ni mo fi lẹ̀, kò fi mí lẹ̀ kí n tó wá fẹ́ ẹ. Ṣebí mo rí lẹ̀ kí n tó wá fẹ́ ẹ náà. Mo rí lẹ̀ kí n tó wá fẹ́ ẹ, mo dẹ̀ ti wá fẹ́ ẹ nìyẹn. Bá ẹni tí mi ò fẹ́ ló nígbà tó yẹ kí n fẹ́, màá wá lọ fẹ́ nígbà tí mo ti wálé ọkọ. Irọ́ ni wàá do. Torí nígbà míì tẹ́ bá ń fẹ́ra yín, level tí ọkùnrin wà nígbà tẹ́jọ́ ń fẹ́ra yín, ó lè ti yàtọ̀ sí level tó wà nígbà tẹ́ ti fira yín sílẹ̀. So àwọn nǹkan tó wà lára ẹ̀ tó fi ń wù ẹ́ nígbà tẹ́ fẹ́ra yín,
ó tún lè ti yàtọ̀ kó ti gbé fúnkẹ́ sí tó tún máa wá jẹ́ kí ó tún wù ẹ́ sí yàtọ̀ sí bó ṣe ń wù ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó marry. Nígbà tó dẹ̀ ti marry tí wàhálà bá ṣẹlẹ̀ nínú ilé, ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó lọ ń do ex wọn ò kí ń rí àṣẹ̀ṣẹ̀ torí wọ́n máa ń rí bíi pé ẹni yìí ti dómi rí. Kì í ẹlòmíì àtẹ̀tí máa ní kò kún ṣe ni tuntun ni mo lọ dó ṣèbí aṣá ti dóra wa rí tẹ́lẹ̀. So wọn ò kí ń sábà rí ẹ̀ṣẹ̀, wọn ò kí ń sábà rí àṣì nǹkan tí ò dáa. Wọ́n á máa wò pé kò ṣe ẹni tí ò bò mí news ẹni tó ti dómi rí ni. So tí bá tún padà lọ do at least kò ń ṣàlejò mi. So wọn sábà rí àṣẹ̀ṣẹ̀, wọ́n máa farabalẹ̀ dóni pàápàá tó bá ní wàhálà nínú ilé. Pàápàá tó bá rí wàhálà nínú ilé, wọ́n máa farabalẹ̀ dó ex wọn ni. So ex ẹ gẹ́gẹ́ bí obìnrin kò ń ṣe ẹni tó fẹ́ mú lọ́rẹ̀ẹ́, kò ń ṣe ẹni tó fẹ́ máa rojọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ẹ fún, kò ń ṣe ẹni tó fẹ́ fi ṣe business partner. Ẹ má fi ọ̀bọ, ẹ má fi lọ àwọn ọkọ yín, ẹ má fi ìlọ̀kulọ̀ lọ̀ wọ́n torí ọ̀pọ̀lọpọ̀ yín máa ń sọ pé irọ́ o ṣebí mi ò fẹ́ nígbà tó yẹ kí n fẹ́ náà Káyọ̀dé. Irọ́ má Káyọ̀dé kankan, kó máa padà kó bò lọ ni ẹsẹ̀ dẹ̀ máa kókó dé. Má Káyọ̀dé kankan tó bá ti wà nílé ọkọ, má Káyọ̀dé ọkọ ẹ ó fẹ́ lọ fún ọ máa padà gba pátánì ẹ, ó máa padà gbé oyún ọmọ àlè lọ fún ọkọ nítorí pé ó máa wà carried away pẹ̀lú ẹsẹ̀ ò ní mọ̀gbà tó máa lóyún, ó dẹ̀ ní ṣe oyún yẹn torí nígbà míì ẹsẹ̀ tó fi sílẹ̀ tẹ́ jà túká tó wà nílé ọkọ tẹ́ tó ní problem àbí tẹ́ ń jà. Tó bá ti rí pé ẹ̀ṣẹ̀ ti ń fún ẹ ní shoulders to cry on, wàá rí wípé o ò ní nǹkan tó yẹ kẹ́ parí ní parí ó máa gbé lọ sọ́dọ̀ ex. O ò ní mọ̀gbà tó bá lóyún gan fúnra rẹ̀ ló máa sọ fún ex pé ò ní ṣe oyún yẹn torí kíní yẹn ò ní fẹ́ jẹ́ kí nǹkan tó wà láàrin wa àti ex yẹn ò ní fẹ́ kó break mọ́ torí wàá ti rí bíi pé ẹni tó lè fall back sí tí ọkọ lé ẹ bá misbehave wàá dẹ̀ máa gbé oyún ọmọ àlè látọ̀dọ̀ ex máa gbé lọ fọ́kọ. Ex ò kì í ṣe ẹni tí obìnrin máa bá ṣe ọ̀rẹ́ yín, ọ̀rẹ́ òkèrè ni tó bá necessary ni, tó bá even kẹ́ jà túká ìjọ tó bá ní problem lọ́dọ̀ ọkọ ẹ tó bá pàdé ìjọ náà lẹ máa parí ìjà tẹ́ jà túká ẹ dẹ̀ máa dóra yín, wàláhì ẹ máa dóra yín. Ex ò kì í ṣọ̀rẹ́ ẹ, ex ò kì í ṣe alábàárò ẹ, ex ò kì í ṣe ẹni tó máa lọ rojọ́ ilé ẹ fún, ex ò kì í ṣe ẹni tó máa rí bí ẹni tó yẹ pé tó bá ní ìròbìnrin jẹ́ ó máa mú ọkàn ẹ le. Ex ò kì í ṣe ẹni tó yẹ pé torí tó bá yá tó ti mú ọkàn ẹ le wàá fẹ́ máa compare ex ẹ àti ọkọ ẹ, wàá fẹ́ máa find àwọn nǹkan tó dá nínú ọkọ ẹ. At that point o ò ní rí nǹkan tí ò dá mọ́ nínú ex ẹ, àwọn nǹkan tó fi pé kò dá tẹ́lẹ̀ tó fi ex ẹ lẹ̀ at the point tó bá ti ní problem pẹ̀lú ọkọ ẹ ó máa wò lára wá tí wá fún wa máa sọ fún ara ẹ pé ó dàbẹ̀ ni wípé mi ò wo ọmọkùnrin dáadáa ní tẹ́lẹ̀ ò kó dẹ̀ bàdó. O ò ní wá rí nǹkan tí ò dá mọ́ nínú ex ẹ, wá máa rí mistake ọkọ ẹ láti máa fi cover oko tó fẹ́ máa dó lọ́dọ̀ ex ẹ. Ẹ má tanra yín, ẹ bá fẹ́ kúkú dóko kúkú do dáadáa, ẹ má lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí, ẹ má tí ń bá rí mi ò kì í sọ, ẹ má lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá dẹ̀ ti lọ́ńdọ̀ yìí ẹ wá fi ọkọ yín ẹ fi sínú ìgbèkùn òbò, ẹ fi ọkọ yín sínú ìgbèkùn òbò, ẹ̀yin á dẹ̀ lọ máa ṣáàyàn lọ́dọ̀ ex ń ta, ọkọ yín á wà nínú ìgbèkùn òbò nínú ilé, ẹ fi sínú òbò bondage. So ẹ má tanra yín pé ex kankan lẹ fẹ́ mú mọ́ rẹ̀. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. sabarikolo.com ẹ lọ register ńbẹ̀. Ẹ̀yin tẹ́ ti register tẹ́ pè mí, ẹ ní sùúrù fún mi, ẹ jẹ́ kí àwẹ̀ tó wà ńlẹ̀ yìí wọ́n máa ṣe ní next week, ẹ jẹ́ kó kúrò ńlẹ̀, ẹ jẹ́ kó lọ, ẹ jẹ́ kí gbogbo nǹkan tó wà ńlẹ̀ yìí àwọn kíní torí àwọn fans mi tó ń jẹ́ mùsùlùmí, àwọn fans mi tó ń jẹ́ mùsùlùmí ẹ jẹ́ kí n respect wọn, ẹ jẹ́ káwẹ̀ yẹn kúrò ńlẹ̀. Gbogbo yín lẹ mọ̀ bí wọ́n ṣe gbé àwẹ̀ wọn. Ó lè force mi láti ṣe o, ẹ má rò pé tẹ́ bá sọ pé ó ṣe kíní kan ẹ fẹ́ trigger mi ni, ẹ má sọ fún mi, mo mọ̀ ẹ̀tọ́. So ẹ jẹ́ kí kó má ti ṣe kíní tán á bẹ̀rẹ̀ matchmaking, but pending that time ẹ lọ máa register lórí sabarikolo.com. Mo sọ fún yín pé sabarikolo.com is a site tó yẹ pé any type of relationship tó bá ń fẹ́ ó dẹ̀ wà discreet. Any type kò ṣe tá bá ń ṣe ọ̀rọ̀ relationship kò ṣe nǹkan tá máa sọ yàtọ̀ sí bá ṣe máa
mo ṣe máa ń pè wọlé yẹn mi ò lè máa discuss ẹ̀ on air, it's not nice. Ó yẹ kó wà discreet ní. So ẹ lọ sórí shabarikolo.com tó bá ti wá register ńbẹ̀ kó wá pè mí, kó wá send picture ẹ̀ sí mi, kó dẹ̀ send orúkọ ẹ̀ sí mi, kó dẹ̀ jẹ́ kí n mọ̀ tí registration tó bá ṣì wà active ni o. Tó bá ti jẹ́ pé kò wà active má pè mí o, ẹ jẹ́ kí n máa fi sí ṣe àlọ. Ẹ má gbàgbé ilẹ̀ Danabit, ẹ kàn sí mi o, buy one get one free. Ẹ mọ̀ pé owó ṣì wà lókè nsìn, ẹ lè rà nísìn, ẹ pè mí àbí kẹ́ pè Danabit. Wọ́n ní commercial land, wọ́n ní private affiliate residential, ẹ pè wọ́n kẹ́ ẹ pè mí sórí +447404851234. Kẹ́dẹ̀ pè wọ́n sórí +2347044333316. Ẹ send the message sí wọn, wọ́n á get back sí mi. shabarikolo.com. Ẹ káàárọ̀, ire o, ó dàbọ̀.